almadhiyu àti alwadiyu. Kí ni à ń pè ní almadhiyu? Almadhiyu ma'un daqiq, òun ni omi kan tó já sí wípé ní omi náà wẹ́. Lazijun, tàbá ní daqiqun, tàbá ní nǹkan wẹ́, ẹni gbé látara dápọ̀. Tàbá ní lazijun tó já sí wípé ní ó máa ń síbẹ̀ ní gọ́ọ̀mù díẹ̀díẹ̀ báyìí látara lazaja, tí ó máa yọ̀, tí ó máa gọ́ọ̀mù, tí ó máa lẹ̀ mọ́yàn lọ́wọ́. Yakhruju inda shahwa, àwọn ọ̀nà tó máa ń, àwọn ìdí tó máa ń fà tó fi máa ń jáde lélẹ̀ tí èèyàn bá ní feelings fún adùn obìnrin àbí adùn sex. Kalmula'aba, kí ni àwọn kan tó máa ń bí adùn sára ọkùnrin tó já sí wípé ní gbogbo ara ó change. Òun náà ni kí èèyàn bá obìnrin ṣeré, láǹpẹ́ ní kí èèyàn bá obìnrin tagé, ẹjọ́ ṣeré papọ̀. Gbogbo àwọn nǹkan tó já sí wípé ní ó jẹ́ introduction to sex tó bá ṣẹlẹ̀, kissing ni, ìlera yín káàkiri ni, so hug ara yín ni, even shaking at times, ara yàtọ̀ sí ara. Aw tadhakkurul jima', àbí kí èèyàn ṣe kí ni tadhkirul jima', kí èèyàn rántí pé òun ní ìbálòpọ̀, bẹ́ẹ̀ ìbálòpọ̀ tó ti ní sẹ́yìn. Ó wá ń rántí, ó wá ń jókòó, ó imagine pé ní bí mo ṣe bá lágbájá lòpọ̀ nígbà tí mo wà lórí ẹ̀ tó jíyàwó ẹni. So ọtí kí ni òun náà máa ṣẹlẹ̀. Aw iradatuhu, àbí èèyàn retí ẹni tí èèyàn fẹ́ bá ní lòpọ̀, tí èèyàn fẹ́ bá ní ìbálòpọ̀ lọ́kùnrin àbí lóbìnrin, ó ti wá mú akalẹ̀, ó ti ń ṣe kò rẹ̀ ẹ̀mùkẹ́ni náà tó dé, ó bá rẹ́ni náà, omi náà máa ń jáde. Wala yakunu dafiqan, àmọ́ omi yìí la yakunu dafiqan, kìí ṣe omi tó já sí wípé ní ó máa ń tira wọn gọ̀ọ́gọ̀ọ́gọ̀, kìí ṣe omi tí máa ń fọ́ọ̀sì jáde bí màníyù ní máa ń fọ́ọ̀sì jáde. Àmọ́ almadhiyu yóò máa jáde lórí pé ní èèyàn ní mọ̀ ní. Wala yaqubuhu alfutur aw alfatur, kìí sì wá lẹ́yìn omi yìí ní tá à ń pè ní kára ó sì kí ni kára ó wá lẹ́lẹ́ẹ̀kan náà dáàfù. Ẹ̀rọ pé mọ̀ ní yù àtọ̀ tí máa ń jáde tọkùnrin wa àtọ́bìnrin bá kalẹ̀ súnmọ́ ara wọn látọ̀ tó máa ń dọ́mà là ń pè ní mọ̀ ní yù, ọ̀rọ̀ bọ̀ wá bẹ̀. Àtọ̀ eléyìí tó wá fi lè jáde báyìí, gbogbo ara ó sì kí ni gbogbo ara ó wálẹ̀ lẹ́ẹ̀kan náà, ó tún tó píkì, ó tún tó bí ìṣẹ́jú mélòó kan. Àmọ́ àbá ń pè ní almadhiyu, òun máa ń jáde ní tiẹ̀ tó já sí wípé ní èèyàn lè má mọ̀ pé bá ti jáde kò sí tàbí ṣùgbọ́n yálà látọ̀dọ̀ ọkùnrin ni àbí látọ̀dọ̀ obìnrin ni, kò sẹ́ni tí ò lè experience ẹni méjì tó bá ti jáde àgbẹ̀rin pé ní ẹ̀gbin ni. Ẹ̀gbin tá a wá pè yìí kò la yajibu minhu al-ghuslu shar'an, kì í ṣe pé ní ẹ̀gbin pé ní ká lọ wẹ̀ jánábà àbí ká lọ wẹ̀ haidọ̀ ni à ń pè, ṣùgbọ́n a fọ nǹkan ọmọkùnrin, nǹkan ọmọbìnrin, a fọ kíní yẹn tó jáde, a fọ kó ń bẹ̀ ká tó lọ kírun àbí ká tó ṣe ìjọsìn, a ṣe ìmọ̀ra kúrò níbẹ̀ pẹ̀lú omi lásán. Ṣùgbọ́n omi náà bá ń pè ní àtọ̀ yóò gbọdọ̀ wà lára wa, àwa fojú fò, àwa lọ kírun bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ kò mọ́, àbí kó lọ sàlọ̀ lábẹ́ irú ẹni bẹ́ẹ̀ kò mọ́. Ẹ̀gbin ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bi léèrè anil madhiyi, Ànábì jẹ́ ìdí ó yí àwọn oníbèrè wípé ní yaghsilu dhakarahu wa yatawadda, ẹni tí ó bá ṣẹlẹ̀ sí kó fọ nǹkan ọmọkùnrin rẹ̀ lẹ́yìn náà ni kó tó ṣe àlùwàlá. Hadithi yìí àti àwọn ẹ̀rí rẹ̀ ó wà nínú kíni, nínú àwọn kitabul ahadith, ó dà ń bẹ nínú àwọn kitabul fatawa, abọ́dọ̀ ohun tíra àfáàwá tó yá sí pé ní wọ́n ṣe Fathul Bari, hadithi yìí àtàwọn ọ̀rọ̀ nípa ó wà ń bẹ̀. Lọ́wọ́ lọ ohun tíra àfáàwá al-Imam an-Nawawi tá ń pè tí ó kọ tíra náà jẹ́ al-Majmu', ẹ̀rí ọ̀rọ̀ yìí àtàwọn àlàyé